nígbà tó dagun tó dọ̀ràn tọmọ aláṣọ ń wà kìsàká tọmọ ẹlẹ́ran ń jẹ àṣàmì egun kiri tí bàbá olówó lówó náà mọ̀ tí tálákà ń padà ń di tálà kúta làwọn obìnrin olóhùn àrèlò jáde o wọ́n kọ́ ni wọ́n fohùn pòrèrè ẹ̀bẹ̀ sọ́ba aláwòrán bí káyé nàìjíríà ò lè yí padà ní o kájàgà ilé bọ́ pátápátá kí ọmọ nàìjíríà ó yé ṣiṣẹ́ kí wọ́n yé pọ̀mọ̀pọ̀mọ̀ ẹ̀yà káàkiri ẹ̀yin síngà yìí ẹ gbóhùn sókè. kí la ó ṣe ẹ̀yin èèyàn mi kí la ó ṣe. Nàìjíríà kí la ó ṣe. ṣóyẹ wà ní ẹ̀yin èèyàn mi kí lè rí sí. bá a ṣe ń sọ pé ìlú le tá ń sọ pé owó ilé gara kò sí iná kó sómi epo tún dára tí o kò sówó ilé ìwé ọmọ àti róúnjẹ tún nira kò sí cash nígboro ẹ fẹ́ pààrọ̀ owó ṣọwáyé kára nílùú ni. ní iṣẹ́ kálukú ó jọra wọn. kí ló lè ṣẹlẹ̀ tó wá lè mú ọmọ nàìjà wípé tó bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ tí ò já ni. má ṣe bá wọn wí lọ́mọ pé bí nàìjà ò bá rojú. ìfọ̀kànbalẹ̀ kọ́ ni wà fi gbé nàìjà kò lè rọgbọ. kábẹ́ lọ́hùn ló tọ́ ká sí ní àníyàn rẹ̀. àyíké kí nàìjà lè tó lajúmọ̀ ṣe ọmọ nàìjà pátá. ilé ìlérò náà tó lè mú nàìjà dùn. Kí la lérò owó àbíkí? Ọmọ ṣe bàjẹ́ ọlọ́wọ́ ṣe nítorí ẹ̀dá kẹ́. Ó ní bàjẹ́ o. Kọ́bọ̀ lọ́hùn tún bẹ̀ ṣe ni. Lásán lódòdó lọ́hùn kẹwàá ní Nàìjíríà. Natural resources ohun àlùmọ́ọ́nì ìkúnlẹ̀ rẹpẹtẹ. Lóríṣiríṣi èyí tó lè mú Nàìjà dúró déédéé. Àjọkẹ́ síngà àwọn tí ó ní tó wá wọ́n yọ wọ́n sì ń ṣoge.